ọmọ tó ń sáré olórí ọ̀gá àti ọmọ bẹ́ẹ̀ tiẹ̀ là wá rí o. ṣé ajá wa ilẹ̀ kó o bẹ̀ ọkùnrin ló jẹ wá o. ilé ẹ̀wọ̀ àti ẹ̀rí ọmọ ní Chelsea ó tún ṣe kí ó tún. Why do you keep disturbing her? She says she's not interested. Why are you disturbing her? Kí ló máa ṣe yín gan-an? Èèyàn ló wọ́n ní interested ẹ̀ ń dààmú ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan? Ó máa ń dùn. English lélẹ̀ ìyàlẹ̀ rí. Sọ English. ó bá ṣe kó pa. Àbí kí n san ní dùn. ọ̀fẹ́ ló bẹ́ẹ̀ máa ń try lórí MT ọmọ kiri wàá pa ọmọ létí ní ló mọ́ yẹ. èmi ní opportunity ní kẹ́rì tó fi sọ̀rọ̀. ọ̀fẹ́ ló pọ̀ kíkẹ́ fẹ́ mọ èyí tèmi. ó yà jẹ́ kó mọ̀. kí ló tún jọ kí ló tún jọ bóyá dáńjẹ àkọ́dà mú ọmọ yẹn ọmọ tí wọ́n ẹ̀ tó dán síbẹ̀ ni ọmọ ló kú ní òkú náà gbóná abẹ́ rí nǹkan ó tún káàkiri pẹ̀lú bí ìsapá. ó ṣe dúró rẹ̀ jẹ́ àkọ́ sáàmì gan jẹ́. Kí òní kó jẹ́ the first and the last tẹ́tí máa dá mi dúró bíbá ẹ̀. Àbá ṣé kí n gbé mi ní. ẹ wọ ọmọ yìí. Ṣé ẹ mọ̀ kó tó fọ́ ni tó bá ti ń bí lọ́ọ̀ máa ń fáìn sí. àbẹ́ta ó fi mọ gbé o. tí wọ́n ti ń bí ló máa ń fáìn sí ni ẹ̀wọ́n tó ṣe ń ju kiri ẹ̀ sí. Jẹ́ kó wá kùn ìjọkọ̀ tó ní pé one day bí one day. Abdu, kowa na bacci kai kana nan kana sa waka kana hana mutane a cikin daren ga kana hana kowa bacci? Go to I pray this boy will not kill me one day. tí màá fi kúrò ń bíbá ní ìfẹ́ gbọ́ ẹni kò lẹ́nu. ẹ wo tèmi ẹ bẹ̀lẹ́lẹ̀. jọ́gbẹ́ ni ọlọ́fẹ́ Akin àbí. Akínni. wọ́n sọ ẹ́ lórúkọ tó dáa Akin ó wá ń jẹ́ Akínìtì. ẹ bàbá finit kú ni nà. ládàradà òṣìṣẹ́ tamára yóò tẹ̀ ń bá kiri jọ torí Ọlọ́run mo wá bá ẹni mo wá fún ẹ lóyè kí wọ́n á kìlọ̀ wá fún ẹni ọjọ́ kọjọ́ ní ilé ayé ẹ̀ tí mo bá tún rí tó bá dá ọmọ mi lọ́nà torí bó ṣe ń dá lọ́nà tó ń disturb ẹ̀ ló ń sọ fún mi má tún fọ aṣọ rẹ̀ tòrò mọ́ o. láti ọjọ́ tí mo ti dé àdúgbò yìí kò séèyàn tí mo tọ́ kò séèyàn tó tọ́ mi o kò sẹ́ni tó gbúròó mi rí tó bá fẹ́ kémi àti ẹ fi àyà lu àyà tí ò bá fẹ́ kán gbọ́ ariwo wa ní àdúgbò yìí kó sọ ara wa tí bá fọwọ́ sí sán ẹnu ẹ̀ ẹ̀yin ọmọ aládàáda ọmọ ọ̀ràn kírun ẹ̀ rí wọn. Akínìtì. ẹ rí wọn. Akínìtì bí wọ́n ṣe lè sọ ara ẹ̀ gidi nǹkan tí mo wá bá ẹ sọ nìyẹn. Àná mi. Kálẹ̀ tó ń sìn é kí mi náà tẹ̀kọ́ aṣọ kíni kí wọ́n ṣe kékeré ní. Jábọ̀dẹ̀ mi ò fọ́. Ẹ wá sọ pé ká má gbàdúrà ká má gbàdúrà tí máa ṣe tó ń sin ẹ̀yìn tèmi mẹ́ra tí mo bẹ́ sílẹ̀ tí mo gbé bébì mi tó. kí ẹ sọ yá gbé ìyàwó wa ìjà mo gbé àwọn mi tó. Èwo ni gbọ̀n? ẹ wá fi ẹbẹ o. má padà dájú lù mí níbi. ẹ fi ẹlẹ bàbá bí ó ṣẹlẹ̀ gan. you must be stupid. láwa náà. àbúyí nìyẹn. ẹ̀yẹ náà ṣàfọ̀ èmi Ọlọ́run ní jẹ́ pé mi ìyá mi. àwọn ló ń ra ẹ̀wọ̀. Bàjẹ́.
Màmá ilé yóò dágbó mọ́. Dágbó ọmọ ọmọ ẹ̀sọ́ fún àwọn olórí Islam. Àwọn bá ìṣe. Mama, you are still here. What's wrong with you? Talking with you. It's still disturbing me. Oh, you this girl. What's your problem? But I just told you that I've been there. Mo fún lóyè mo kìlọ̀ wá fún. Láyé ẹ̀ tó bá rí ẹ, tó bá gba bíbá ó máa gba bí. Kí ló ṣe ẹ́ now? Òun kẹ̀. Ó ti ẹ̀ mọ̀ ya tó ní. Mo bá fa wàhálà, mo sọ̀rọ̀ gba orí ẹ̀yìn. Títorí ẹ̀ ló ṣe wá ká ọmọ. Akíni tó ń kẹ̀. Darling. Thank you, dear. What's wrong with you? You won't believe it. Can't I send my own daughter to go and get something for me anymore? Is that useless guy, hey, Aki, or whatever his name? I don't know his name. So I think this is disturbing now. Yeah. Let me tell you something. You don't need to waste your time. Okay. Mo ti bá sọ̀rọ̀. Mo ti fún lóyè mo kí lọ wá fún. Kò lè gbọ́ tí yín. Come here. Olúwa. Anyway. I trust my brother. You don't need that. Èmi tí mo ti bá ọmọ yẹn sọ̀rọ̀. Nílé ayé tó bá táyé wá tó bá rí ẹ báyìí, ó máa gba bí mi. Èmi mo mọ̀ nǹkan tí mo fojú ẹ̀ wọ́n lé lọ. Mo dẹ̀ ń ṣe nǹkan ní kitchen ó wá dúró síta bí báyìí. My friend. If you lie, you can laugh for ages, laugh for decades. Doesn't concern me. But what I want to tell you is that you should stay away from my sister. Stay away from my family. I don't ever want to see you around any of my family again. Do you hear me? Stay away from my sister. What? I've warned you. I don't ever want to see you around my sister again. Look for yourself. Ew. I dey give this guy chance o. I dey give her chance o. Ẹ̀yẹ̀ fún ọmọ ìlànà ìyọ̀rọ̀ àbá. Ẹ̀rẹ̀ ká gbójú ẹ̀jẹ̀. Ó sọ̀rọ̀ sí. Bàbá ó yẹ kẹ́ ti jẹ́ ká fún nígbà tí méjì jọ. Idan kudi na ya cika sannan ka kira ni, idan kudi na bai cika ba na gaya ma magana ne na kasuwanci. Idan kudi na ya cika ka kira ni, idan kudi bai cika ba kiran me za ka yi min ne? Ba wani magana da zan saurara daga gare ka, kawai ina son ka gaya min cewa kudi na ya cika za ka kawo min, shine magana. Amma in ba haka ba wani magana da nake son daga gare ka. Okay. To yanzu na ji. Okay, to ba da ma tun da ka kawo yau za ka zo. To shi kenan ina sauraron ka sai ka zo. Okay. Kisan mutane ba su da hankali haka suke yin abin nan. Kudi bai cika bai kira da magana mai zama a magana ne. Ba wani abin da zai cika. Kudin bai riga ya cika. Okay da bodyguard. Kin gan su nan? Ina gan su hankali na ya kunta. Ban da sauran wani damuwa idan na ganin su haka na hankali na kwance. Ni zai ga ba ruwana da wayannan yaran mata din na ba ka sai yara mata. Ban da wani matsala da su na hankali na kwance an na gan su. Ban da wani damuwa. Kin ga wani test da na mutum. Fati ya zo jiya da gani. Haba. Wallahi. Kuma kin ga mai da tafa da me? Wai an bude wani gold outlet daga Dubai. Kuma ta take pictures iri-iri da waɗansu gold daga wuri tashi. Iri ita duba. Iri ta zama yin mata ba. Wallahi.
Dama yana son nema ma Adam aure ba. To tunda kuma ga Fati ta dawo na gan Fati ta zama yan mata aike kan sai a hada. Ko yaya? Wallahi akwai kyau. To wallahi. Yana da kyau, yana da kyau. Sun ci bai musu dawo ba ne? Me yake faruwa ne haka har yanzu musu dawo ba? To yanzu idan ba kuwa ya nuna ce su haka na in baki na suka zo yanzu da shi musu dawo yaya kenan? An da lafiya ya aikin ya ofis din komai na lafiya na ko sannu da dawa sannu da zuwa sannu da kokari yauwa sannu ka san me za ka yi yanzu ina son ka shiga ciki ka canza ka sa kaya wanda yake da kyau sauri ka ba da ma ka dai sauri ka je ka canza. Me kake yi ne? Yi sauri ka shirya ka zo. Yi sauri. Ka shirya ka zo. Ka da baki a cikin gidan nan. Yi sauri ka shirya. Je ka canza. Ina son ka sa kaya mai kyau. Canza ba shi ba. Ka yi sauri muna da baki fa. Ka yi sauri kafin bakin nan su zo. Ka yi sauri. Yawwa, ya zo. Ba komai. A wannan dare. Na ku shiga cikin ba ki je gida ba ne? To ko ne ma tsaya ku tashi ku shiga ciki. Ku shiga ciki. Yes, please that go. I'm coming. I'm coming. Shiga cikin minti biyu shiga. Ba ko shiga cikin minti biyu da zai kira ka minti biyu.
Send us where. You're looking so beautiful. Thank you. Send us where. Okay, where's the chief? It's not around. He asked me to come. Okay. Send us where. Send us where. Adam! Send us where. More music uploaded So Rihanna,